irú ẹ̀ tó ti gbà pé ẹ̀ mọ́sálásí pọ̀ ọ̀pọ̀ kí ni wọ́n fowó tí ẹ ṣe òun fi owó tí ẹ òun fi ń gbé obìnrin lọ Dubai olùsí ọwọ́ ara rẹ̀ ọmọ bọ̀ bí kátì okọ̀ rẹ̀ ló sì gajù nínú Islamu yìí wọ́n bá tún ha ọ́dá wọn ni àwọn alhaj wọ́n tún máa bínú pé wọ́n pé dáadáa wọ́n bá di pé wọ́n dáwó nú ẹ̀sìn Islamu kí wọ́n dáwó sí mọ́sálásí àwọn owó tẹ́rí ibú ti bá náà lọ máa fi ilẹ̀ ọmọ pọ́ tán owó rẹ̀ náà tán ni aṣọ rẹ̀ ní ọ̀gàn jù mọ́tò rẹ̀ ní ọ̀fàáyín jù gbogbo ẹ̀ ní ọ̀fàáyín jù pósí wọ́n padà fi gbé ọgbẹ̀ pósí mọ́tò tí ò ní táyà ní pósí wọ́n dí ọ síbẹ̀ ìyàwó rẹ̀ takété ọmọ rẹ̀ náà takété owó rẹ̀ gan ó ti lọ àwọn tí ó bọ̀ náà wọ́n ti àbá àwọn gbẹ́gò kalẹ̀ báyìí sọ́wọ́ tọ̀yíbù pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ló ń wéṣtì kéhùn sí báyìí ó dẹ̀ ń wéṣtì ohun lọ́sàn Ramadan alájí tọ̀yíbù ṣé mọ́kàtọ̀ fẹ́ lọ náà ní gbogbo ẹ̀ yóò Ànábì mọ́ bá ti yóò Ànábì máa lọ ṣẹ́yìn yóò dáadáa olówó tó jẹ́ tó wúlò nínú Islam àwọn olówó tó wúlò là ń sọ̀rọ̀ wọn yìí àwọn olówó tí wọ́n wúlò yàwà Naimatu Tukur wọn àmàláìkà tó ti ń jí wọn báyìí wọ́n tó ti ń jí wọn báyìí pé wọ́n tó ṣe wọ́n tí wọ́n sọ ń pa rẹ̀ bí wọ́n ti máa jí wọn náà nìyẹn fún gbogbo orí ibú tó ṣe láyé tó fi lọ́dọ̀ Ọlọ́run bí wọ́n ti máa jí ọ̀nà owó kárí mi nìkan lọ máa ná wọ́n ṣàṣẹ announcement rẹ̀ pàlájì fún wa ní dìímẹ̀ àbíjẹ̀ dímílíọ̀n wọ́n wá pariwo aláà tó fẹ́ náà nù Ọlọ́run bá sì dìjọ́ kí á mọ́ Ọlọ́run ní a ó ṣe dáadáa lóòtọ́ àmá èrè tó yẹ kó jẹ wọ́n ti fi pariwo yìí rẹ kò sí èrè kankan fún ọmọ lọ́dọ̀ wa lónìí àwọn èèyàn sunkún wánú ilé rẹ páwọn fẹ́ sanwó iléèwé wọ́n fẹ́ sanwó obi wọ́n fẹ́ sanwó iṣẹ́ wọ́n fẹ́ jẹun wọ́n fẹ́ mu wọ́n fẹ́ ná èmi tí mo jẹ́ àtàjẹ́ alálùmọ́gìrì gan Ọlọ́run ló mọ iye tí Ọlọ́run ní ọmọ bọ́ lára wa lójúmọ́ tí ò bá ti kàn ẹ́ tí ń bá ti fún ẹni máa padà fún wọ̀ náà ọ̀yẹ́ pọ̀ lọ́rùn wà ní àfáàsì ní bíbí Kùránì làwá tí ń rọra ń ṣe tiwa tẹ́rẹtẹ́rẹ ká tó wá sọ pé wọ́n tó ní tó dì sílé tó dì sí báńkì owó tó wá fi bàjẹ́ mọ́nú ilé rẹ̀ kẹ́ ó mọ̀ ṣe ọmọ wa fagbó hàn wá ọmọ fi bàtà hàn wá pé bàtà yìí kíní kan mílíọ̀n lọ́ra pàtàkì kú ọ padà jẹ́ ọlọ́mọ́tò tí mo ṣẹ̀ṣẹ̀ ra yẹn kíní kan ni ńgbà àwọn kan fún mi mọ́tò rẹpẹtẹ ẹnìkan fún mi mọ́tò ńláńlá kan bí mọ́tò 100 million ó lójú ìgbà tí n fi ń gùn bí díẹ̀ lé gun mọ́tò tí mo ní gan mọ́tò àwọn ọmọ tí ń tẹ̀lé mi ní gùn ọkàn páàkì gbogbo ẹ̀ sílé báyìí mo ní ẹ̀rí ìsílé nìsí gbogbo kan bẹ́ lé mo ní ẹ̀rí ẹwà àpẹẹrẹ pò níjọ́ tó ní sí láyé mọ́ náà tó bá ti travel tó kú níbi tí nǹkan rẹ̀ wà ó yẹ kó máa ronú pé ìjọ́ kan ló kò láyé yányányányányán ó sì ti kú omi tí nǹkan rẹ̀ wà náà bóyá yóò bá yóò yé ṣé kí n sọ faransé kejì
ṣé kí n sọ kí n má sọ ẹ̀yìn sàlábò sí mọ́ ẹ̀yìn wà náà Muhammad ìjọ tó bá ti kúrò níbi ẹrù rẹ̀ wà kìí ṣe ti ẹ mọ́ Yorùbá yóò ó ti kó ń bí ilé rẹ̀ wà ó kó ń bí mọ́tò rẹ̀ wà ọwọ́ mọ́ bí wọ́n ti ń ṣe mọ́ bó ṣe ní mọ́ bí wọ́n ti ń ṣe mọ́jọ́ tó bá sí láyé mọ́ náà ẹjá bẹ̀rù Ọlọ́run níwọ̀n bá ní ẹ̀sọ́ orí kárí ní ma orí àwàlá ṣe ọ̀pọ̀ fún wa nù mùsùlùmí àfàwọn díẹ̀díẹ̀ ni wọ́n máa sọ orí kọ̀kọ̀ orí kárí ní a ní mo fún Mákà 10 ebi sì ń pa àwọn tí ń bẹ nínú ilé rẹ̀ wọ́n yìí a ní ẹwà lọ múra ẹbá nọ́ọ̀sì máa fún wọn ní múra gíní gan wa yọ́ ma wá sọwọ́ bí ọwọ́ pẹ́pẹ́ ẹnìkan ìrẹsẹ̀ sọ púpọ̀ lọ́dọ̀ rẹ̀ pọ́n fẹ́ jẹun ní kò ló ń jẹ fún kullu shay'in fani illa Allahu baqi kullu shay'in fani illa Allahu baqi mo mísì bàbá mi lẹ́kọ̀ọ́kan yé ṣe ní bí mo ti fa ohun yẹn ayayaya kullu shay'in fani bàbá sọ fẹ́ kí n fún illa Allahu baqi Ọlọ́run ní ọ̀sẹ́kù owó rẹ̀ ò ní sẹ́kù ìyàwó rẹ̀ ò ní sẹ́kù ìwọ náà ò ní sẹ́kù ọmọ rẹ̀ ò ní sẹ́kù mọ́tò rẹ̀ ò ní sẹ́kù gbogbo nǹkan rẹ̀ ní ọ̀tán Ọlọ́run nìkan ni ò ní tán ìyá wa Naija tutukur wàlíyá Ọlọ́run ẹwọ́jọ́ tí wọ́n ti kọ́ mọ́sálásí ìsìn bágbà ó sì máa bágbà mọ́ lọ ní ó wá nídìí owó ìjọ́ tí ìyáhùn ti lọ kò sí nǹkan mọ́ ìjọ́ tí ìyá yẹn ti lọ kò sí nǹkan mọ́ Ọlọ́run gbogbo àwọn tẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́rí tí wọ́n gba sàtífíkẹ́tì àlìjẹ́nà